fìlà lálẹ́ wá nǹkan fìdílé kẹ wá gbé torí rédíò Sojima 87.5 ìlú Kútọ́nù ẹ̀yìn síbẹ̀ má gbé kúrò ọmọ Yorùbá ẹ má gbàgbé Orísun o. ọ̀dọ̀ tó gbàgbé Orísun sáré àti bẹ́ẹ̀ bọ́mọdé ò bàbá àtàn àbárọ̀bá àrọ̀bá bàbá ìtàn ní lọ́jọ́kọjọ́. Saki Olaiwola, say you're a Mabedi Maka. You might go to what I am a worry to call you water, but I want. Àṣà ìṣe ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá níbi tí ojúmọ́ ti mọ́ wá ti sorísun gbogbo ọmọ káàró ire nílé lóko lájò lẹ́yìn odi ẹ kú ojúmọ́ àṣà wa ìṣe wa èdè wa kò tiẹ̀ gbọ́dọ̀ parẹ́ láéláyé torí tẹnitẹni takisa tààtà ẹjẹ àgbàṣà wa ìṣe wa lárugẹ kákìní káàárọ̀ kákìní káàsán kákìní káàlẹ́ tẹ́rí tẹ́yẹ ọmọ Odùduwà Àbàlàjẹ́ kárí ayé níbi tí ojúmọ́ ti mọ́ wá o tí sorísun gbogbo àwọn ọmọ Yorùbá ṣebí ilé Ifẹ̀ náà ní nílé oníbùṣẹ́ ẹbí ti fi mọ́ gírí sọ́mọ́nu òsúnmọ́ ẹ̀súnmọ́ ẹ̀mí òkùnmọ́ látà òkùnmọ́ ló sùn òrìṣà tí ń fòbí kà ẹ má dúró. kẹ́ ẹ tó kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀run wọn yé bẹ̀rẹ̀ kán tó kí wọ́n nífẹ̀ẹ́ oyè tó ga tó bẹ̀rẹ̀ òun là kí wọ́n nífẹ̀ẹ́ òtólú èèyàn tó bá rí wọn nífẹ̀ẹ́ tán ò bá bá gbúgbú ṣe bí ẹ̀kọ́ ni wọ́n ń polúwa rẹ̀ ṣe èrò kíní mi ọmọ bàbá tìrìbà ilé ọmọ lílù kan ò bàbá tìrìbà. bàbá Ọ̀yọ́ wọ́n mọ̀ ń jẹ́ wọ́n lẹ kú ilé báyìí làákẹ́ tó ń bẹ ń lé bẹ́ẹ̀ mọ̀ ni o ẹ káàbọ̀ báyìí làákìrà àwọn tàjòtàjò dé agbára Ọlọ́run wọ́n lẹ́ni tí ò bá lò ní dé kò ní dé ó sì dìde dan kẹ́ni tó lọ ó dé ó dé túláàsì nu àwa lọ lórí ètò ìláyàjọ́ tìjẹ́jọ́ àti padà dé iná la fi láǹfààní la fi ń sọpá àti dé lọ́jọ́ tòní àánú Ọlọ́run la rí gbà ìjà wo mọ sọpá dé lálẹ́ tòní kólókó kó máa lo oko ikú sèyàn àánú Ọlọ́run ni mo lá dé lálẹ́ tòní kólódò kó máa lo odò adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá a bá ní kólókó kó máa lo oko kílẹ̀ tó ń bẹ nílé kíni kí wọ́n jẹ kí ni wọ́n jẹ ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde olóyọ̀lẹ̀ bá a bá ní kólódò kó máa lo odò kíni tó ń bẹ nílé kíni kí wọ́n mu káàbọ̀ àwọn òpin ẹ mọ́ lo oko àpé ẹ mọ́ lo odò bẹ́ẹ̀ bá ń lo oko bẹ́ẹ̀ bá ń lo odò ètò kan ètò kan gbáǹkọ́gbì ètò orísun gbogbo àwọn ọmọ Yorùbá lágbára Ọlọ́run orísun gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire òní orísun gbogbo àwọn ọmọ aládé bẹ́ẹ̀ni ilẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ àpòrísun gbogbo àwọn ọmọ Odùduwà bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni ní gbogbo ibi tá a pe wédé ní gbogbo ibi tá a pe gbòdé àní gbogbo ibi tá a pẹ̀ kan dé bẹ́ẹ̀ni láti Ilé Ifẹ̀ ibi tójú mọ́ ti mọ́ gbogbo wa bàbá Ọ̀yọ́ bẹ́ẹ̀ni tójú orírun gbogbo àwọn ọmọ Yorùbá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run dí Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹ mọ́dẹ máa ti bá kékú sèyàn níbi gbogbo wa ti fọ́n káàtà àti tẹ̀ káàkiri Ọlọ́run ló ní ó ṣeé ṣe tẹ́ délẹ̀ pópó tá à ń pè ní Grand Popo lọ́jọ́ tòní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run délẹ̀ Kétu bẹ́ẹ̀ni délẹ̀ Sàró délẹ̀ Kúbà bẹ́ẹ̀ni dé Brazil bẹ́ẹ̀ni
dé Togo Yorùbá wà ń bẹ̀. dé Haiti Yorùbá wà ń bẹ̀. dáwọn apá abìkan nílẹ̀ Amẹ́ríkà ní gbogbo ibikíbi tọ́mọ Yorùbá dé. Lágbára Ọlọ́run Yorùbá ń bẹ̀ ń bẹ̀. bó bá salẹ̀ lẹ́wọ̀ ẹ̀ mọ̀ káàlẹ́ o. Ẹ káalẹ́ o, ẹ káalẹ́. bó bá sẹ̀sẹ̀ gánrígánrí àwọn wọn lóde mákìlẹ́wọ̀ ẹ̀ mọ̀ káàsán. Akínyìn o. àní bó bá ṣe kùtùkùtù ejì òwúrọ̀ akínyìn o. Ẹ kú ojúmọ́ o. bó sì jẹ́ ìyálẹ̀ ta lẹ́yìn wà. Ẹ kú ìyálẹ̀ta. àní gbogbo ibikíbi Akínyìn. tọ́lọ́run ọba mi ní kókó ayé kó yí dé lọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni kò ní bàjẹ́ fún yín láíláí. gbogbo bẹ̀ náà la fi ń kí n pé ẹ kú dédé àsìkò yìí. Pàtàkì tòní. sálàáfíà lábá yín. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣéláyọ̀ àti ìdùnnú tá a fi yín sí láyé àjọ tìjẹjọ náà látúndé báyìí. Bẹ́ẹ̀ni aládùpẹ́. tó bá rí bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ òjá fọpẹ́ fẹ́lẹ́dùmarè. Ó tútù àsì ni. olúwa ọba mi ọba olódù tó máre. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ọba táwa ń sìn tá à ń fọpẹ́ fún lójoojúmọ́. Lójoojúmọ́. olúwa ọba tó dá wa sílé ayé. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́. ọba tó mọ̀ wá tó mọ̀ wá. Ìyálẹ̀ta lóru ọ̀gànjọ́. olúwa ọba tó mọ̀ wá tó ń ti ṣe ọwọ́ gbogbo wa. Àní sí àmọ́ dúpẹ́ fún un. kábíyèsí ìbàrẹ̀ lámọ̀jú lọ́dọ̀ Àwọn tòní. káàsì náà báyọ̀ Ọlọ́run ló ṣe abẹ́. torí pé ìbàlẹ̀ eríjú tó fi dọ̀rẹ́ olúgbó. Tó bá pé èèyàn ni a ní ẹ lọ gbà lọ́wọ́ wọn. ìbàlẹ̀ fọ́njí tó fi dààyò fólú ọ̀dàn. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. bẹ́ẹ̀ tó bá dénú igbó tí òjúbọ olúgbó ẹ fílẹ̀ ẹjọ́ ń fẹ̀rẹ̀ fókun ọdẹ. Ẹ̀fílẹ̀. wọ́n lọ́dẹ ni ó pa á. alápàtà ni ó gbé lọ. Bẹ́ẹ̀ni onígbé lọ. oníṣọ̀nà ni ó fawọ ẹ̀rọ ń dè. Bẹ́ẹ̀ni. kí ti wọ́n mọ̀ bá wàá dà bẹ́ẹ̀ la fi ń júbà lọ́wọ́ torí olórí tẹlẹ́mù lọ́jọ́ tòní. wípé ẹ mọ̀ kálẹ́ o. ẹ kú dédé àsìkò yìí. sálàáfíà lábáyín. a tún kalẹ̀ sínú ètò yín ètò wa ni. orísun gbogbo àwọn ọmọ Yorùbá. àníbo la ti ṣẹ̀ wá. níbo nìpínlẹ̀ wa. ìjà adélálẹ̀ tòní. àmọ́ bí abẹ ní bẹ̀rí ọ̀bẹ ní bẹ́sùn ìran àwọn àtẹlẹsẹ̀ bẹ́ẹ̀ yà bẹ̀nẹ̀ wò. káàbọ̀. lóko gbogbo àwọn aláṣẹ ojú iléeṣẹ́ wa. lóko ọ̀gá wa bàbá wa àgbàlagbà ni. kò ní bàjẹ́ fún yín bàbá. bàbá wa àmọ́ gánṣẹ́. bẹ́ẹ̀ni. aláṣẹ ojú iléeṣẹ́ sòjèmá tọ́lọ̀ ń kólé ayé sòjèmá lè lọ́wọ́ báyìí. nǹkan ò ní ṣe yín bàbá. àṣẹ Èdùmàrè. lóko ọ̀gá àgbà wa. alhaji rasaki yodoma. alhaji aliu mọ́jọ̀gbé. mama wa Georgina Pamoli àti gbogbo àwọn olólùfẹ́ wa tá a jọ ṣiṣẹ́ bí. gbogbo wọn la kí. olóòtú wa lábẹ́lẹ́ olúwaṣẹ́ ẹ̀mọ́ ọba lọ́la. Guillaume àgbókò ní lamojú ẹ̀rọ wa lálẹ́ tòní. ìjà mo tún ti kalẹ̀ sínú ètò Orísun gbogbo àwọn ọmọ Yorùbá lálẹ́ tòní o. ìmọ̀ pé Adéwòyìn Adémíká ló kọ́ tèmi ń jẹ́ ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde Olúyọ̀lé. ìṣọ̀lọ́ òpó múlẹ́rù wọn jà àlẹ́ kò òpórósò òpó pàjọ́ òpó kan dúdú lábẹ́ aṣọ. Olúwayé ní fún gbogbo àwọn bábù dídọ́ọ̀lì lágbà àwọn pèdèpèdè ẹ̀ làbá ìdí mi ọmọlẹ́jọ́ Olódùmarè ọba lèmi ṣe. ẹ̀bẹ̀ lèmi báyé pé kẹ́ ẹ dákun dábọ̀ mọ́ dàpọ̀ sáàlà tèmi torí pé aṣọ àlà funfun ní gínígíní mo wọ̀. bọ́bá pèdè tìlú Kétu ọ̀tún ọlọ́rọ̀ tìlú Yoko ẹlẹ́jọ́ wẹ̀ tìlú Pòbẹ́ èdè lọ́mọ tìlú Tákọ̀ aṣojú ọlọ́rọ̀ tìlú Dín Ọ̀rọ̀wùmí tìlú Fẹ̀m ẹjọ́ òní pami tìlú Àjáyá balógun ọlọ́rọ̀ lù Sákété Lúkòsí ọlọ́rọ̀ lù Lùkímù ààrẹ àpèdè gbá ìtìlẹ̀ Oòduà ni àmọ́ bí abẹ ní bẹ̀rí ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ abáyà bẹ̀nẹ̀ wò ẹ̀ ń bá ní àmọ́ bọ̀ àwọn òde bá ìṣe dáadáa wa yóò sojú ẹ̀ ní gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ wọ́n wà lójú òpó Facebook ẹ máa share ẹ̀ káàkiri gbogbo àwọn olólùfẹ́ yín ẹ máa pín torí tó talẹ̀ tòní yóò tó dùn yóò lóyin àyẹ̀mú for YouTube Àkàndé Fàrídì Tóyìn Ọlálẹ́kan láti ìlú Mali wọ́n ti ń wò wá láti orílẹ̀-èdè Belgium Àrẹ̀mú Fàrídì Adéwálé bàbá Núrì àǹkan òní ṣe bàbá Ọ̀yọ́ dákẹ́. adúpẹ́ pé òkun pé àwa láàmú wa ẹ̀yin náà láàsì máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè tí má ti dé torí ara mi a sì máa yá gbogbo nǹkan máa gbì lára mi pẹ́pẹ́ Ọlọ́run náà ló ní orí bẹ́ẹ̀ kì í ṣèyàn tó bá yẹ pé èèyàn ni yóò sọ pé tó ẹ pa àwọn ọmọ ẹnu ẹ pa wọn lẹ́nu díjáde àmọ́ kì í ṣèyàn Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ adúpẹ́ pé òkun orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ajíṣẹ́bẹ̀ Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ òní síbi abẹ́ nìkan kan lálẹ́ yìí ẹ̀ tún gbádùn wa sáma yín kú òǹbẹ́ o. bàbá Ọ̀yọ́ wọn ò gbọ́dọ̀ yín kú òǹbẹ́ lálẹ́ tòní wọ́n ní yiniyini kẹ́ni ó ṣe míì àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn ńlẹ̀ Yorùbá wọ́n ní bàbá mẹ́yìn lọ́wọ́ ọ̀tún tá a mẹ́yìn lọ́wọ́ òsì tá a wá fẹ̀yìn ẹ̀yìn rẹ̀ dọ́dọ̀ àṣẹyìn ìlú sẹ́yìn wọ́n lẹ́ni tí ó yin ní òyìn ní ẹni tí ò ní yin ní òní yín nù. bàbá Ọ̀yọ́ nígbà dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó dá wa sílé ayé tá a dúpẹ́ lọ́wọ́ àwọn òbí wa méjèèjì tá a ṣàlátọ̀nà wọn tó yẹ pé àwọn lọ́lọ́kọ̀ tó wà wá sílé ayé tá a wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aláṣẹ ojú iléeṣẹ́ Sòjèmá látọ̀dọ̀ bàbá wa mọ̀ gẹ́sẹ́ àti gbogbo àwọn òṣìṣẹ́ lójú iléeṣẹ́ àdéhùn tá a jọ ń fìfẹ́ lò já wa dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo ìgbà kí ìgbà tá a bá ti bọ́ sórí ètò wọn ò lè ṣe wọ́n mọ̀ gbọ́ wa wọn ò lè ṣe wọ́n mọ̀ bá wa dá sétò wọn ò lè ṣe wọ́n mọ̀ pè wá àní wọn ò lè ṣe wọ́n mọ̀ lù wá lọ́gbọ̀ ẹnu bàbá Ọ̀yọ́ já wa dúpẹ́ lọ́wọ́ Adéwálé bàbá Núrì Jìmí Àkàndé Fàrídì gbogbo bẹ́ẹ̀ bá láǹfààní láti máa wo ètò Orísun tá a ti ṣe lórí YouTube
àwọn láàmú dúpẹ́ fún o pẹ̀lú ògo Ọlọ́run ọba àtòwú oko bẹ́díọ̀mù àtèrè oko bẹ́díọ̀mù ẹ̀ kó délé gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tí mo ní ẹ̀ máa ṣíà ẹ̀ èyí tẹ́ ẹ̀ bá láǹfààní láti wò ẹ̀yin náà kàn sí YouTube ẹ̀ kílíkì ẹ̀ ìtàn Orísun Yorùbá Bàyá Adéwọ̀nyí Adéyínká ẹ̀rí gbogbo àwọn èyí tá a ti ṣe wọ́n ti kódà sórí YouTube adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Ajíbọ̀ Ìsàlẹ̀ Amẹ́ríkà náà ti ṣèlérí pé láìpẹ́ láì jìnnà kámẹ́rà tá a fi máa ya iṣẹ́ yìí àwọn kò sọwọ́ sí wa ètò lètò Orísun ètò lètò Orísun ètò tá a gbọ́dọ̀ mú Orísun àtìpínlẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá ni bàbá Ọ̀yọ́ alẹ́ yóò tún dùn yóò lóyin yóò ládùn Abíọ́lá Akéwì yóò máa darapọ̀ mọ́ alátàlẹ́ lọ́nú ètò yóò máa bá wa já sí ewu ìṣẹ́jú bíi márùn a tún máa fi ṣèfàjẹ́ ìwọ náà mọ̀ pé inú àṣà àti ṣe Yorùbá ni ká kéwì ká soríkì ẹni ajé ká máa mọ̀ pílẹ̀ bí a ti ṣẹ̀ wá gbogbo ẹ̀ náà lẹ́gbàdùn èmi a máa sọ fún yín pé gbogbo tí ó máa mẹ́tò ìdùn tí ó máa mú dùn tí ó máa mú dùn láti kójọ sínú ètò bẹ́ẹ̀ bá sá ti ń gbé tó Orísun ẹ mọ̀ mọ́ bí a ti ṣẹ̀ wá bá ṣe rìn lálẹ́ inú ìjọ kan ń bẹ nílẹ̀ yìí ìjọ Nurul Fatiu tí Fati aládùá ni tí gbígbà àdúrà ń bẹ ń bẹ ni bí sùn kú bọ̀bẹ ṣe bẹ́ ẹ gbọ́nú ètò lálẹ́ àtàkàsí àdúrà tá a fẹ́ ṣe níjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ yìí bó ni ó ṣe wáyé ta ló yẹ kó kópa ta ni ò yẹ kó kópa ibo láti ṣe kí ni nǹkan tó yá mú dání gbogbo ẹ̀ náà lẹ́ gbọ́nú ètò lálẹ́ ètò ní bàbá Ọ̀yọ́ wọ́n ní tó bá ti yá kan kì í pẹ́ mọ́ adíáfúnlé Bámijé njọ́ tí ń ṣègbéyàwó náà ní tó ń kàgbó ọmọ wọ́n ní kí ló dé ó ní tó bá ti yá kan ìpẹ́ mọ́ bó ṣe ń ṣègbéyàwó ló ti ń kàgbó ọmọ lẹ́ẹ̀kan náà pé lẹ́yìn ìgbéyàwó ká ṣètò ọmọ lókù tó bá yí bẹ́ẹ̀ yá kàn sí Guillaume Agbókòní kó bá wa jókè bá a bá wa padà dé lálá àdùnnú ó lù agbádá àdùnnú yóò di káyọ̀ lórí ètò Orísun gbogbo ọmọ Yorùbá o ètò lètò Orísun. Bàbá Ọ̀yọ́ ṣe ń ṣe máa jó báyìí. ó rí i pé ìgbà tí a fi ọkọ̀ ètò yìí gúnlẹ̀ níjẹ̀jọ́ ètò kan là ń bá bọ̀ bẹ́ẹ̀ni nígbà ọkọ̀ ètò yìí gúnlẹ̀ bẹ́ẹ̀ni kó tó di pé a lọ fún sinmi tààwẹ̀ bẹ́ẹ̀ni. à ń sọ nípa ìgbésẹ̀ àti ìlànà tí wọ́n bá fẹ́ yan Aláàfin Ọ̀yọ́ tuntun bó ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ni. torí bá a bá ń sọ nípa ọba ilẹ̀ Yorùbá tó kó gbogbo àwọn ọmọ Yorùbá papọ̀ Aláàfin Ọ̀yọ́ lolórí gbogbo ọba tí ń bẹ nílẹ̀ Yorùbá ọ̀gbádùn mi gbogbo bíkíbi tá a bá ti pẹ̀yà wa nílẹ̀ Yorùbá Aláàfin Ọ̀yọ́ lolórí gbogbo ọba tí ń bẹ ńbẹ̀ ó wá rí ìlànà àtìgbésẹ̀ tí wọ́n wá ń gbé ó yàtọ̀ sáwọn ìlú míì tó kù inú ẹ̀ láyànnà lálẹ́ tòní kélédùmarè ó fún wa ṣe bí ṣe fún wa ṣe ó rí ètùtù oyè Aláàfin a máa gbà wọ́n tó sùn mẹ́ta lẹ́yìn ìgbà tí wọ́n bá ti túfọ̀ fún lù pé ilẹ̀ ti bàjẹ́ ìtí ń jẹ́lẹ̀ ti bàjẹ́ ni pé ọba tí ń bẹ ń bẹ tẹ́lẹ̀ ó ti gbéṣẹ̀ ó ti wàjà bàbá Ọ̀yọ́ inú mi dùn lálẹ́ yìí púpọ̀ Dípò Ọmọyẹlé láti ìlú Àbújá
akọ̀ròyìn fún ìwé ìròyìn Nigerian Tribune náà darapọ̀ mọ́ wa lálẹ́ tòní wọ́n sì ti sọ pé gbogbo ohun tá a bá ti ń ṣe nínú ètò Orísun yóò máa jáde nínú ìwé ìròyìn bàbá Awólọ́wọ̀ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba àǹfààní nìyí fún gbogbo àwọn ọmọ Yorùbá o orí bẹ́ẹ̀ máa ti túfọ̀ fún lùpẹ́lẹ̀ bàjẹ́ ìpalẹ̀mọ́ àti yanmọ oyè ìnìgbésẹ̀ tó tún kù ètò yíyan yóò wà bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ mọ̀lẹ́bí àtàwọn àgbààgbà ọmọ ọba nílùú Ọ̀yọ́ àwọn àgbààgbà ọmọ ọba láwọn ìdílé kọ̀ọ̀kan tó ń jẹ oyè bí àwọn ọ̀nà sókun ọ̀nà aka ọ̀nà ọ̀la àti bàbáyàjí gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n jọ ṣèpàdé papọ̀ nínú ìpàdé ìwá ni àwọn kángun mọ̀lẹ́bí tí ọmọ oyè kàn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti fa Aláàfin kalẹ̀ ni wọ́n ti sọ pé tó lágbájá ọmọ lágbájá ńlá fà kalẹ̀ o wọ́n wàá fàlẹ́ wọ́n panupọ̀ wọ́n fàlẹ́ bàbáyàjí lọ́wọ́ bàbáyàjí tá à ń sọ yìí òun dàbí àgbà fún gbogbo àwọn ọmọ ọba tí wọ́n lẹ́tọ̀ọ́ láti joyè Aláàfin ni ọ̀gbádùn mi òní wàá fà lé wọn lọ́wọ́ bóun bá ti wàá fà lé wọn lọ́wọ́ iṣẹ́ tiẹ̀ ni kó wàá bun àwọn Ọ̀yọ́mèsì gbọ́ pé tó ẹ̀yin Ọ̀yọ́mèsì o gbogbo àwa ọmọ ọba o ẹni tí gbogbo wa tá a fẹnu kò sí pé Aláàfin wa tuntun tí ó tún ṣèjọba lé wa lórí nù kò yọ nígbà wọn bá ti wá bun gbogbo ohun tí wọ́n ti fà lé àwọn Ọ̀yọ́mèsì lọ́wọ́ àwọn náà wàá ṣèpàdé lórí ọmọ oyè tí wọ́n yàn wọ́n ṣèpàdé pé irú èèyàn wo ni irú ìwà wo ni ń bẹ lọ́wọ́ ẹ̀ irú iṣẹ́ wo ni irú kí ni wọ́n ń sọ ń pẹ̀ nígbà wọn bá ti ṣèwádìí yìí tán ó wá di kí wọ́n bi ẹni tó yẹ wọ́n bi bàbá Ọ̀yọ́ wọ́n ní bọ́rọ̀ bá rújú àbílẹ̀ léèrè orí kí àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀nìmọ̀yàn àwọn náà ní tí wọ́n fi tọ́nà tí wọ́n fi tọ́nà láyé ìjọ wọn á ní ìtọ̀sẹ̀ báyìí ló lọ́yọ̀ọ́ ìtọ̀sẹ̀ tó lọ́yọ̀ọ́ náà ni pé wọ́n bi fa léèrè pé ǹjẹ́ lágbájá ọmọ lágbájá tá a yàn bó o nígbà rẹ̀ ó ṣe rí yóò tùlú láà ni àbí yóò nílùú láà yóò san wá sówó sọmọ sáìkú tí í ṣe baálé ọ̀rọ̀ ni àbí yóò kó ìbànújẹ́ bá wa wọn ò dìfá láti mọ gbígbà rẹ̀ ó ṣe rí àtàmì tó bá yẹ kí wọ́n ṣe létùtù wọ́n ṣe é tí ò bá yẹ wọ́n ṣe wọn ò ní ṣe ńgbà wọn bá ti wá ṣèyún tán ó di kí wọ́n bẹ̀rẹ̀ gbèsè kínní tó bá jẹ́ pé gbà wáṣẹ̀ ni látòjúde Bàbáyàjí gẹ́gẹ́ nígbésẹ̀ ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ tó jẹ́ bí olórí fún gbogbo àwọn ọmọ ọba ibẹ̀ ni ṣùgbọ́n lóde òní lábàtà ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ lábàtà wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ látàbàtà wọ́n ti bẹ̀rẹ̀ pé bó o láṣẹ ṣègbésẹ̀ tá a fi yan oyè Aláàfin wọ́n wà dájọ́ oyè wọ́n dájọ́ pàdé nírọ̀lẹ́ ibi tètò oyè jíjẹ ó ti bẹ̀rẹ̀ wọ́n dájọ́ bágbó bá ti wá kún làwọn bó ti pèsè pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì Aláàfin tuntun òun ti sá pamọ́ síbì kan kò yọ Aláàfin tuntun tí wọ́n fẹ́ fẹnu kò tí wọ́n fẹ́ yàn yóò ti sá pamọ́ síbì kan Bàbáyàjí yóò wà bọ́ sáàrin agbo yóò pe ọmọ oyè ilé ẹ̀mẹ́ta tó bá pè lẹ́ẹ̀kínní kò ní dáhùn tó bá pè lẹ́ẹ̀kejì kò ní dáhùn bá bá pe Aláàfin tuntun lẹ́ẹ̀kẹta òun náà wà sáyé bọ́ ságbo níbi tó wà yóò dọ̀bálẹ̀ fún Bàbáyàjí lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn eléyìí yóò bẹ̀wù tó wọ̀ sọ́rùn yóò wò míì yóò sì fìlà tó dé sórí sọ́wọ́ sí ẹ̀ Bàbáyàjí yóò wá fi hàn gbogbo àwọn Ọ̀yọ́mèsì àti gbogbo ìlú pé tó Aláàfin wa tuntun tá a yàn léléyìí o ẹ̀ ń tá a yàn léléyìí o Aláàfin tuntun tá a yàn léléyìí o lẹ́yìn èyí ó di kí wọ́n fà á lọ síwájú àwọn Ọ̀yọ́mèsì àwọn náà ti bẹ́wù tiwọn ní gbogbo àsìkò tá à ń sọ yìí o wọ́n bẹ́wù wọn wọ́n lo aṣọ mọ́dì wọ́n sì káwọ́ sáyà báyìí wọ́n máa wò yeleyele pé k'Aláàfin tuntun kó sáyé dọ̀bálẹ̀ fáwọn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńgbà Aláàfin tuntun bá dọ̀bálẹ̀ fún wọn àwọn Bàbáyàjí ó wà méwé àkókò àtẹwé yeye wọn ò fi bọ omi wọn wà fi lé ọba lórí máa bá fi lé Aláàfin tuntun lórí tán wọn wà máa wọ yàrá àwọn ojúbọ tí ń bẹ lábàtà títí tí wọ́n fi parí ètùtù ti bẹ̀ kò yọ gbogbo bí wọ́n máa ṣe ń wọ yìí Aláàfin Ọ̀yọ́ ò tún ní débẹ̀ mọ́ láyé àfijọ́ tó bá tún jẹ́ pé Ọlọ́run tí wọ́n gbé òkú ẹ̀ lọ bẹ̀
bàbá Ọ̀yọ́ Orísun Yorùbá lẹ́tò ètò lórísun mo létò tòní ó dùn yóò lóyin yóò ládùn wọ́n ní adájọ́ mọ́ yí aṣọ̀yọ̀ mọ́ tàṣé bírú wọn bá sọnù mo ní ta kó papọ̀ wá sínú ètò yìí pọ̀ bàbá Ọ̀yọ́ jágbókè Elédùmarè jágbókè Elédùmarè látẹnu Abíọ́lá Akéwì ká gbọ́ òkì Elédùmarè kó bá mi kí Ọlọ́run ọba mi Abíọ́lá Akéwì. bẹ́ẹ̀ bá rẹni tó sọ pé kò sọ́lọ́run tìjà kọ́ àlàyé nírú wọn ń fẹ́ Olúwa ń bẹ ọba tó tóbi tó ju gbogbo wa lọ àràmọ̀ǹdẹ bàbá mi tó ṣubúlẹ̀ bí ọ̀wàrà òjò. kábíyèsí Èdùmàrè. Olúwa ń bẹ bó gbàgbọ́ bó sì gbàgbọ́ èmi ó ṣàlàyé ẹ̀ fún kó wá torí ẹni tó kọ́lé ní jẹ́ onílé lẹ ṣe ń gbọ́ Olódùmarè alọ́run Ọlọ́run ẹni tó lọ́run tó ní gbogbo sánmọ̀ tó lókè ọ̀run ló kọ́kọ́ ń bẹ kílé ayé yìí ó tó dé Olúwa wà láàyè ayé Olúwa ní jáyé ó tọ́kọ́ yé oníkálukú wa polúwa ń bẹ ayé Ọlọ́run ní ibẹ̀ lọ́kàn àwa ẹ̀dá tí wọ́n fi pè wá láláàyè ẹni tó jẹ́ kó o wà láyé tó tún lè jẹ́ kó o mọ̀ sí láyé mọ́ ní jẹ́ Olúwa ẹni tó ní wá tó nílẹ̀ tó lẹ̀kùn ẹ̀ bámúbámú ẹni afaratì tí ò farati ni alágbára tó lágbára lórí gbogbo alágbára ní jẹ́ Olúwa agbára tí sòkèdilẹ̀ tí sọ gbogbo alágbára dòbútù bẹ́ẹ̀ tẹ̀ ẹni àìgbọ́dọ̀ bínú lolúwa lọ́jọ́ tó bá bínú láyé òkú láyé ọba gbénú ògòṣògo ẹrẹbẹntẹ nínú ọlá ọba tó pani lálẹ́ táwọn ènìyàn ń sọ nígbà wọn pé oorun ló mú ni lọ ìwọ̀nba èèyàn tó bá wo Olódùmarè ní tún jí sáyé tí wọ́n ń kíra wọn kú òwúrọ̀ Ọlọ́run báwo ní ti júwe rẹ̀ ọba tí ń bẹ nínú ọmọ ènìyàn tá a fi ń sọ páláyè ló dúró ọba tó kúrò nínú ọmọ ènìyàn tá a fi ń sọ kókó lóṣù tó tó Ọlọ́run alààyè ọba tí ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ mo ṣe bá Ọlọ́run mo ṣe bá ìláyí mo gbé ọba Allahu ga nínú ohun gbogbo mo fìyìn fún mímọ́ ọba tí ò léèrín ọba tó gbinlẹ̀ tó gbòkè ìwọ lọba alágbára tó lágbára lórí ohun gbogbo ìwọ lọba àgbà èyí tó jọba tẹ́nìkan ò ní rólé fún aládé nìkan àṣọ pátápátá ọ̀làkùnrin gbogbo ànìkanjọba àṣọ ìgbìmọ̀ àfijọ́ rẹ ò sí ọba tó dá mi Allahu ní jẹ́ ọba agbórí ìtẹ́sògo ọba mímọ́ alákejì ọba àbògo paragada ìkẹ́ àti ìgẹ̀ tó kún kẹ́kẹ́ kó máa bá síwájú wa Muhammadu ọmọ Amina àfògùnjẹ́lẹ́bọ láyà ọmọ ìyanu àtúnwọ̀nká níbi wọ́n gbé ń dáná irọ́ àdìrà ogun kẹlẹ́bọ mọ́gbó tìrìtì olú ọmọ ìyàtọ̀ tá a bí fún wọn nínú ìran Kùrẹ́ṣì tó mi gbogbo káfìrí lógbòlò. bá ń dákọ̀ ẹ fáwọn tí ń wò wá wọ́n wò wá káàkiri àgbáńlá ayé. orúkọ mi ni ohun ewì náà ni ohun ewì ni. bí wọ́n bá bí yín wípé ta ló kunrin ẹ wì sétí ẹ̀yìn kẹ́ ẹ wí fún wọn wípé Abíọ́lá ni ọmọ Kẹ́hìndé tí ń forin ẹwì sọmọ ara létí kí láyé aláwùrà bí mọ́ jẹ́ akùdànù bí òjò. àṣẹ Èdùmàrè ààrẹ ọmọ dàkẹ́ mọ́ ni. òun náà lẹ ti gbọ́ mo sọ fún yín pé ètò Orísun Yorùbá ó gbé àwọ̀ míì wọ̀ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run aṣọ tó ń wọ̀ bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó bọ̀yùn tì sẹ́gbẹ́ kan ó wá gbé àwọ̀ míì wọ̀. nígbà tí à ń sọdún ilé àbí tunu àwẹ̀. bẹ́ẹ̀ ṣe máa gbádùn ọmọ Kẹ́hìndé Abíọ́lá Akéwì lórí ètò Orísun lẹ́ẹ̀kọ̀ọ̀kan nu pẹ̀lú ògbó Ọlọ́run ọba àti sọ fún yín pé ètò lètò Orísun lètò yáyà ní ilé ajé náà yáyà nílé ajé ká polówó ọjà. Oya ká Bọ́lá Ìdè yọ̀, oya ká Bọ́lá Ìdè jó. Gbogbo ìyẹn la pè, ẹ wá Bọ́lá Ìdè yọ̀. Dìsúítà tó ti bẹ̀rẹ̀ eré ìtàgé bọ̀. Zainabu Ọláìdé ló ń pè wá pé ká máa bọ̀. Kò wá kò wá fún yẹn nìkan o, ó tún fẹ́ ṣe lancement. Apá kejì sinimá ètò pè ní Refleshi. Ayé ìyá ti palantia jù lójoojúmọ́ ọjọ́ òsèlú bọ́ sí. Ọjọ́ kejì oṣù kejì ọdún tàwa yìí. Ìyẹn ní hòtẹ́ẹ̀lì Ashi Bay tó wà ní Gòdòsù ìlú Àjàṣẹ́ ló máa wáyé. Aago 10 òwúrọ̀ ní kí gbogbo ènìyàn máa bọ̀. Kájọ wá Bọ́lá Ìdè yọ̀ ká wá Bọ́lá Ìdè jọ́. Àlejò artist tó ń bọ̀ ń bẹ̀. Òun ni Fẹ́tí Àbálògùn ló máa wà ń kalẹ̀ láti máa kí gbogbo ènìyàn káàbọ̀. Bákan náà iléeṣẹ́ Ọláìdé production tún máa fi àwọ̀dù ńláńlá dá Fẹ́tí Àbálògùn lọ́lá. Eléré ọjọ́ náà òun ni Alhaji Abdulkabir Aláyẹ̀dé tí gbogbo èèyàn mọ̀ sí èrè àsàlátù òun ló máa dàlú bọ́lẹ̀ níbẹ̀. Ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ máa ṣe tó dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń pọ́n mi lé sáàtìyà abá mi pọ́n ilé. Kì í wá ṣe àsàlátù nìkan ni o Alájà Mẹ́múnà Tàjọkẹ́ tí gbogbo èèyàn mọ̀ sí ìyanu ànásùnà yóò tún dàlú bọ́lẹ̀ ńbẹ̀. Seaboy àlejò pàtàkì ọjọ́ náà òní pírẹsidẹ́ ẹgbẹ́ wa ìrìnàrè ìgbà Alhaji Yusufu Badudin àwọn lẹ́fẹ̀tọ̀ tí ìfìyàn náà tún bọ̀ onífújì ọjọ́ náà òun ni Sinoma Fuji látúndé Benin àwọn tó gbà yóò tún wọ̀ ńbẹ̀ additional àrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́jọ́jọ́ ìyá tó máa ṣe àfihàn fúnra mọ́ta pè ní àtúnṣe nutrado lójú gbogbo ènìyàn tó wà ńbẹ̀ àti wàá mú aṣọ o owó aṣọ náà pọ̀ àgbọ̀ méjìlélọ́pàá mẹ́fà ó wà ní ìlú Adéníyì nílùú Àjàṣẹ́ 97 56 65
64 ẹ̀yin tí kò tọ̀nù ẹgbẹ́rẹ́ aṣọ ìní ọ̀dọ̀ madame Absat Damien nínú Von to Fifas hotel greenhouse tó wà ní sàkìrìkà ìlú Kútọ̀nù ní àdójúkọ ìyànà olúwaṣọ gbogbo ẹ̀yin tìlú àjẹsẹ̀ kan náà ẹ lè rí aṣọ náà rà ní ṣọ̀wọ́ láyé tó wà ní kàlẹ́ fún àjòví ìyẹn ní kílẹ̀ kọ́mẹ̀ abíkẹ́ pòun fúnra ẹ̀ sórí 97 08 53 82. gbogbo ènìyàn gbọ́ o dimanche ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún tàwa yìí ní hòtẹ́ẹ̀lì Ashley Bay tó wà ní gọ̀dọ̀sù ìlú àjàṣẹ́ láti máa ṣe o. arúgbó fọlọ́run ọba ìlú àjàṣẹ́ láti ṣe lọ́jọ́ kọjọ oṣù keje tá a wà yìí náà ni lálà olùwà àkútùkù ogun ajá àmúibọ̀ láìdé tí gbogbo èèyàn mọ̀ sí alásàlátù bàbá Ọ̀yọ́ ayẹyẹ oníbẹ̀ta ni ó ṣe yóò ṣe àjọ̀dún ọdún kejìdínlógún tó ti ń bá eré orí ìtàgé bọ̀ yóò fi àmì ẹ̀yẹ dá àwọn èèyàn lọ́lá Fétí Àbálógun yóò sì tún ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ rẹ̀ lórí fòrómù WhatsApp àtúnṣe nùjádó gbogbo èèyàn ẹ tètè máa pe Ọláìdé tàbí kẹ́ ẹ tètè lọ aṣọ tiyín ẹ mọ̀ pé lórí 97 08 53 82 torí pé ibẹ̀ ó dùn jọ yẹn yóò lòyìn yóò ládùn wọ́n ń káwọn èèyàn bọ̀ Ajíbùkọ́lá rẹ̀ àṣàlátù ni wọ́n máa ṣe kódà àwa náà máa wà ń bẹ̀ Abíọ́lá akéwì náà máa kéwì bẹ̀ tẹ́ gbádùn ẹ̀ Ajíbẹ̀rẹ̀ kéwì labi ni àwọn ń gbádùn náà pọ̀ mu ni àwọn ṣe máa gbádùn ẹ̀ náà nù pẹ̀lú ògo Ọlọ́run ọba ọyá jẹ́ àtún ṣe pápápá bí àwọ̀ bàbá àsọ̀nà mo nígbà tí Aláàfin bá kú òní bí kò tún ní fojú kan ibẹ̀ mọ́ débi pé yóò fi jẹ́ pé Ọlọ́run tí wọ́n padà tún gbé òkú ẹ̀ wá bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ nǹkan bẹ́ẹ̀ bọ́n bá kú òun bẹ́ẹ̀ ètùtù dọjọ́ kejì nígbà táwọn Ọ̀yọ́mèsì yóò pàdé ọba lójúde ọ̀nà Ẹ̀fà kò yọ ńgbà wọn bá débẹ̀ nílé bàbá Yàjí kó tó wọlé wọn ti kọ́kọ́ pa ẹran ewúrẹ́ kan sẹ́nu ọ̀nà Aláàfin ó tẹ̀ ẹ̀jẹ̀ wọlé yóò bẹ̀wò ọ̀ràn ẹ̀ sílẹ̀ yóò wọ ẹ̀wù funfun ṣòkòtò funfun tó ń ti bàtà àti ìbora funfun ni ó lò lásìkò tá à ń wí bàbá Ọ̀yọ́ òun àti bàbá Yàjí àtayaba Yàjí pẹ̀lú àwọn ọmọ ọba mẹ́rin nìkan ni ó wà pẹ̀lú ẹ̀ nínú ilé àwọn nìkan ni wọ́n wà pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ máa ṣe gbogbo ètùtù yìí wọ́n tún pẹrẹ ewúrẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sójú orí àwọn bàbá Yàjí mẹ́ta tó ti jẹ kẹ́yìn kò yọ àwọn ọmọ ọba tó jó lórí ọmọ ọba mẹ́ta tó ti jẹ sẹ́yìn wọ́n pa ẹran ewúrẹ́ mẹ́ta ìkọ̀ọ̀kan sójú orí ẹnì kọ̀ọ̀kan láti fi lè ṣètùtù fún wọn pé tó àwa júbà yín ni o Aláàfin Ọ̀yọ́ tuntun ló mú bà wá fún yín tó wá júbà yín o kásìkò yìí kó má hun o kíbẹ̀ kó tù lá o wọ́n bá sì ti ń pa bẹ́ẹ̀ wọ́n máa fi kó ọtí ìbílẹ̀ kọ̀ọ̀kan sórí ojú orí un ọ̀gbádùn mi gbogbo àsìkò tá à ń sọ yìí o ìdọ̀bálẹ̀ l'Aláàfin Ọ̀yọ́ wà o yóò máa dàníyàn gbogbo nǹkan tó bá fẹ́ gbogbo ohun tó bá wù lẹ́mìí gbogbo bó bá ṣe fẹ́ kí ìṣèjọba àtàsìkò wọn ó ṣe rí gbogbo ẹ̀ ni ó máa dà níyàn sẹ́mìí tí ó máa wúre lẹ́yìn tó bá ti ṣàdúrà ìtàn wọ́n wàá fún lóúnjẹ ọ̀rọ̀ bu oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀gbádùn mi wọ́n fún lóúnjẹ ọ̀rọ̀ bu oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ oúnjẹ kìíní wọ́n pèsè ẹbu èjò ògùn tí wọ́n fi ṣọ́ọ̀kì ewúrẹ́ àkọ́kọ́ tí wọ́n pa nígbà tó fẹ́ wọlé bàbá Yàjí ni wọ́n fi rọ ọkà tínú gbá funfun òǹlọ́bọ̀ ó ti jẹ oúnjẹ yìí ọ̀gbádùn mi àmàlà nù gbá funfun ibẹ̀ ni ó ti jẹ oúnjẹ tá à ń wí yìí oúnjẹ àkọ́kọ́ tí ó jẹ nu oúnjẹ ẹlẹ́ẹ̀kejì tí ó jẹ ọkàn ewúrẹ́ kejì pẹ̀lú yán funfun tó ń tọ́bẹ̀ ẹ̀gúsí inú odó yán l'Aláàfin ó ti máa jẹ́ ọ̀gbádùn mi òun ní kóyàn kú inú odó yán inú odó yán ni ó ti máa jẹ́ ó wá rí ẹlẹ́ẹ̀kẹta òun ni ọkàn ewúrẹ́ ẹlẹ́ẹ̀kẹta orí ilẹ̀ ni wọ́n kó ilẹ̀ ẹlẹ̀ tí ni wọ́n kó ń jẹ yìí sí Aláàfin ó wà kúnlẹ̀ ẹnu ni ó fi wá máa gbé ẹnu ni ó fi máa gbé ni ó fi bó bá ti ń fẹnu gbé ọkà bẹ́ẹ̀ náà ni ó máa fi kan ọbẹ̀ yóò sì máa ṣe àdúrà fún gbogbo àwọn Aláàfin tó ti gbéṣẹ̀ síwájú ẹ̀ bóun bá ti wá ń ṣàdúrà àwọn bàbá Yàjí àtàwọn ọmọ ọba tó kù wọn ò níṣẹ́ méjì táwọn wà á máa ṣe wọn wà á máa wúre tó ìwọ Aláàfin Ọ̀yọ́ tuntun ìwọ lágbájá ọmọ lágbájá nílùú fàkalẹ̀ o ìgbà rẹ kó tù wá lára o àsìkò ẹ ká mọ̀ sí dáadáa o gbogbo ohun tí wọ́n wá ń fẹ́
àwọn náà wà á máa fẹnu wọn gúre fún Aláàfin tuntun gbogbo máa ṣe fẹ́ kí gbé orí kó ṣẹ́gun oṣó kó ṣẹ́gun ọ̀tá kó má rí bínú lẹ́bọ lóògùn wọ́n máa ṣàdúrà fún yóò máa fẹnu gbé oúnjẹ yìí yóò máa jẹ́ gbà wípé mo ní orí ìkúnlẹ̀ náà ni ó wà ngbò bá wa jẹ́ tán bàbá Ọ̀yọ́ ó parí oore ó ti bẹnu kí wàá ní ìgbésẹ̀ tó tẹ̀lé ó di yàrá Odùduwà kí ni wọ́n ń ṣe ń yàrá Odùduwà ètùtù wo ní bẹ́ẹ̀ kí làwọn ìgbésẹ̀ tí ó tún kàn lẹ́yìn yàrá Odùduwà pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ̀yin ò ní kú àwa ò ní kú gbogbo ẹ̀ náà la yànnàná fún yín nínú ètò Orísun nígbà tá a bá láǹfààní láti padà dé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba a máa tẹ̀síwájú àti ìlọ́nú ètò a tún sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bú ẹ̀yin tẹ́tí fọkàn sí pé aago 10 àbọ̀lẹ́ gbádùn ètò yìí mo ní látòní lọ aago 10 sí 11 ni gbogbo ẹ̀yin ẹ̀ tẹ́sí ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé ẹ máa share fún gbogbo àwọn olólùfẹ́ yín ẹ máa pín káàkiri kí fídíò yìí ó máa dé gbogbo ibi tí ò tí ì dé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ń fẹ́ gbogbo àwọn tá a ti ṣe kàn ìsẹ́yìn ẹ kílíkì ẹ̀ lórí YouTube wa ìtàn Orísun Yorùbá by Adéwọ̀yìn Adéyínká ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ìtàn Orísun Yorùbá by Adéwọ̀yìn Adéyínká ọpọlọwọ ẹni bí ẹni èèyàn bí èèyàn Àkàndé Fàrídì láti ìlú Belgique ìlú Belgium lọ́hùn àwọn ni wọ́n fún wa láǹfààní tí kìíní fi wà ní YouTube àdúpẹ́ lọ́wọ́ yín o púpọ̀ èèyàn tẹ̀sí ń wò wá káàkiri ayé kan ló wà fíjú New York Adémọ́lá ọ̀tọ̀ lówó èjì bàbá ọmọ ẹni ọlá yẹn gbajúmọ̀ àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé àdúpẹ́ lọ́wọ́ yín o àánú Ọlọ́run ọba mi ò ní fi yín lẹ̀ o ilẹ̀ Oòduà yóò gbé gbogbo wa àní ṣìṣe àní ṣìjẹ lágbára àwọn alálẹ̀ ìgbésẹ̀ wo ní bí aráyé nú gbogbo ohun tí ń wù wá kò ní bà wá nú jẹ́ gbogbo ohun tí ó máa dùn mọ́ wa nú lọ́lọ́run bá mi ó máa ṣe fún wa àní bá wọn fẹ̀yìntì sunkún ọmọ á fẹ̀yìntì á jẹun àwọn ọmọ wa ni ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá láṣẹ Ọlọ́run ọba gbogbo ẹni tí wàá ń bomi gbin ètò àtà àti ṣe Yorùbá tí òfin ní parun ilé àtọ̀nà tí iná ò ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ẹ má ṣe bí àwọn kan wọn làwọn ò fẹ́ kọ́ mọ àwọn gbédè Yorùbá wọ́n sọ Yorùbá sọ́mọ mi o wọ́n ti wá sọ èdè Yorùbá wọ́n sọ ní fanakula wọ́n sọ dèdè kan tí ò da wọ́n sì jẹ́njẹ́ Yorùbá wọ́n mọ̀ mi Yorùbá wọ́n sun mi Yorùbá èdè Yorùbá táwọn aláwọ̀ ń patì làwọn òyìnbó aláwọ̀ funfun ni wọ́n wá ń fowó iyebíye ni wọ́n rà lọ́dọ̀ wa bẹ́ẹ̀yàn bá wá gbé ogún ní bàbá ẹ̀ta kí ni wàá máa pèlè ogún títí ẹ̀ torí ìdí èyí àwọn alálẹ̀ Yorùbá fún gbogbo wa ṣe ojú òní tì wá wọ́n ní bójú èsè ti náà lé ojú òní tì wá ńgbà kọ̀ọ̀kan akákégbè níyì ńjọ́ lé yá gbogbo àwọn tó bá ti rí obi sí wa wọn ò ní gbàyè yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ́ bẹ́ẹ̀ nígbà tí ìṣògùn àdàbí tó bá yẹ ká tọ̀ nǹkan látàfíkà tó wá sínú ètò lọ́jọ́ tòní ọlá alọ́balọ́ba yóò rí bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ ọlá aládéládé yóò rí bẹ́ẹ̀ ọlá alóyèlóyè yóò rí bẹ́ẹ̀ Oòduà ọba àkọ́kọ́ òjò rí bẹ́ẹ̀ kámẹ́jì ayẹfọ òjò rí bẹ́ẹ̀ Ṣàngó Ọ̀làgìrì làkàkà ìpè òjò rí bẹ́ẹ̀ Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ òjò rí bẹ́ẹ̀ Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ òjò rí bẹ́ẹ̀ Òṣèmọ̀wé tìlú Oǹdó òjò rí bẹ́ẹ̀ Alákétu tilẹ̀ Akétu òjò rí bẹ́ẹ̀ Onípòpò tilẹ̀ Pópó òjò rí bẹ́ẹ̀ Oníkòyí Abẹ́sàn tìlú Àjàṣe òjò rí bẹ́ẹ̀ Tìmìlílẹ̀ ni òjò rí bẹ́ẹ̀ Àtaọ̀jà lóṣogbo òjò rí bẹ́ẹ̀ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ òjò rí bẹ́ẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn òjò rí bẹ́ẹ̀ Onífẹ̀yìn tìlú Ìfẹ̀yìn òjò rí bẹ́ẹ̀ Onísàkété tìlú Sàkété òjò rí bẹ́ẹ̀ Ọ̀yìngì Adédùlóyè tìlú Ìtàkọ̀ òjò rí bẹ́ẹ̀ Oníyòkó tilẹ̀ Yòkó òjò rí bẹ́ẹ̀ Eléko tìlú Èkó òjò rí bẹ́ẹ̀ Ọ̀sẹ́yìn tìlú Ìsẹ́yìn òjò rí bẹ́ẹ̀ Elérò tìlú Ìlérò òjò rí bẹ́ẹ̀ Akíre tìlú Ìkirè òjò rí bẹ́ẹ̀ Dèjì nílùú Àkúrẹ́ òjò rí bẹ́ẹ̀ Òṣèmọ̀wé lóńdó òjò rí bẹ́ẹ̀ Àwùjalẹ̀ ọba Àjẹ̀bú òjò rí bẹ́ẹ̀ Aláké tilẹ̀ Ẹ̀gbẹ́ òjò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ nígbà tí ìṣògùn àdàbí tá a bá tọ̀ nǹkan lá lókù. Torí kí ni
bàbá Ọ̀yọ́ òjá mọ kí Alhaji Sùmọ́nù Wákìlì olówó òkèrè àtàlájà Ìdáyà olówó òkèrè ìyá Rọ̀mùsíà ká mọ kí wọn wọn kò palẹ̀mọ́ ti àdúrà ìjọ kọkànlélógójì ti màmá wọn olóògbé Aminatu Àbákẹ́ Àrẹ̀sà tí wọ́n dolóògbé inú àwẹ̀ tó lọ nìyá síwọ́ ọsẹ́ ni wọ́n jẹ́ pé Ọlọ́run wọ́n ti sin wọn àti ṣàdúrà àjọ mẹ́ta àti ṣètìjọ́ mẹ́jọ àdúrà àjọ mọ́kànlélógójì la wá fẹ́ ṣe níjọ́ ọ̀sẹ̀ ọ̀tún la yìí ọjọ́ kìíní kọ́ ló bọ́ sí wọn ọjọ́ kìíní oṣù keje ní mọ́sálásí Ṣẹ̀kànjí nílùú Kútọ́nù kọ́lọ́hún ọba ọlọ́jọ́ òní kọ́lọ́hún bá wa kẹ́ màmá wájú tó dojúkọ Ọlọ́run yóò dáa ẹ̀yìn tán fi sílẹ̀ kó má bàjẹ́ gbogbo ẹbí olówó kéré nílùú Bọ̀yìkọ̀ nílùú Kútọ́nù nílùú Òṣogbo gbogbo wa pátápátá la kíkẹ́ àpò afẹ́ àpò ẹ̀mí rere tó lọ Ọlọ́run ó jẹ mọ̀mọ́ sí afẹ́fẹ́ rere tó dáa bàbá Ọ̀yọ́ èmi á mọ̀ pé ọ̀rọ̀ mélòó la sọ tá a bàárọ̀ níbẹ̀ òótọ́ ìjọ pọ̀ nílẹ̀ àmọ́ ìjọ kan wà táwọn kan ń bẹ tó ẹ pọ̀ Ọlọ́run ọba mi gangan wọn ní lọ́wọ́ sí Ọlọ́run ọba mi ní wọ́n ń bá wọn ṣe ní tó bá fún wọn ṣe wọn ò lè dá sí kí wọ́n tó ṣe Ọlọ́run ti lọ́wọ́ ń bẹ̀ wọ́n tún jọ pilẹ̀ ní àgbọ̀ bí tún ṣe kú bọ́bẹ̀ sí bẹ́ẹ̀ nù jọ òun kéwìgbèmí ọ̀kan lọ́mọ làbáyíkà kò ní bàjẹ́ lálẹ́ ọ̀yá lókè lọ́nà fún mi ní nǹkan kan. ìjọ wa Nurul Fatiha ìmọ̀lẹ̀ Fatiha tiwa ní oṣooṣù lágbàwẹ̀ pẹ̀lú náfìlà yíyan kágbó wá sí ká ṣe zikiri ọ̀rọ̀ wa fi ìjà sọ pé ọ̀yọ̀yọ̀ máa polongo ọ̀yọ̀yọ̀ máa polongo Nurul Fatiha International alábíyọ̀ lè jọ wá. Bàdúrà bàgbàtà tí gbogbo ayé ní bàdúrà nígbà ìdùnnú àtayọ̀ ni wọ́n fi dúpẹ́ fọ́ba àbá torí péjọ ló fàtà dánù ìgbò tìmọ́ tètò ayé mi fi ń dùn níyùngbà fondation ló fàtà dánù àánú aláìní ní sílẹ̀kùn nígbàdúrà tẹlifóònù plus 209 427 428 21 60 plus 29 bẹ́ẹ̀ ni ọ̀yá máa polongo ọ̀yá máa polongo alálùyọ níjọ wa Nurfat International alálùyọ níjọ wa à ń polongo nítòótọ́ bàbá Ọ̀yọ́ bó ṣe rí náà làwọn èèyàn ti gbọ́ wọ́n ní ká máa polongo torí pé alálùyọ níjọ wa kò sì sẹ́ tí o fẹ́ kó ń lálùyọ gbogbo wa pátápátá lálùyọ ọ̀gá wa bẹ́ ń kalẹ̀ gbogbo wa pátápátá lálùyọ ẹgbọ́n wọn ni a máa polongo ọ̀gá wa. Ọlọ́run lọ̀gá ẹ̀yin ọ̀gá náà sì rèé torí gbogbo yín náà ti dọ̀gá ọba mi Allah tí ó jẹ́ kẹ́yìn náà mọ̀ dọ̀gá báyìí ńgbà tèmi náà ń gbẹ́tò inú tèmi náà ń dádùn lọ́tọ̀ pé àdúpẹ́lọ́dọ̀ Ọlọ́run fáwọn tẹ kọ́nsẹ́nì bí ti máa ń rí fáwọn Taofiki nù àdúpẹ́lọ́dọ̀ Ọlọ́run ọmọ pé Taofiki ńlá rẹ náà wọ́n jẹ́ nù bí ti rí nù adúpẹ́ fọba mi Allah orúkọ tèmi Alhaji Muhammad Awal Taofik ọmọ kéwúlẹ́yìn àwọn àfáà tó bá di nínú Islam ọmọ kéwúlẹ́yìn àwọn àfáà ìjọ Nurul Fatiha Nurfat Alálùyọ àwa ni à ń sọ̀rọ̀ yìí kí Ọlọ́run kọ́ mọ́ padà lẹ́yìn kọ̀ọ̀kan wa bismillah. àmín Ọlọ́run bò ní padà lẹ́yìn wa bàbá Ọ̀yọ́ Ọlọ́run bò ní padà lẹ́yìn wa mò ń bọ̀ ná kọ́lọ́run mọ́ padà lẹ́yìn wa. La séance des prières annuelles initiée par Nurfat, la lumière de Fatiha, qui devrait se tenir le 10 juin 2018, malheureusement reportée due aux intempéries à la date du dimanche 1er juillet 2018 dans les locaux du 3e arrondissement à Segbeya, à côté du commissariat de Segbeya. L'Alpha Soliou, l'orateur principal en provenance du Nigeria, sera de la partie. Les fidèles sont conviés massivement à cette grande journée de prière qui débutera à 9h très précise. Être vêtu de blanc serait l'idéal. Contact plus 209 97 98 21 60 plus 209
97 98 2160. Cotonou, Bénin. Oh non, bàbá Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni. Et nos prières seront exaucées. Gbàdúrà bàgbàtà tí gbogbo ayé ní gbàdúrà nígbà ìdùnnú àtayọ̀ ni wọ́n fi dúpẹ́ fọba àbá torí pé tí ọ̀nà fàtà lálùyọ̀ mo dì wọ́n tètè ayé mi fi ń dùn ní ìgbà fondation ló fàtà lálùyọ̀ àánú aláìní ní sílẹ̀kùn gbígbàdúrà. Oṣù ojú ọ̀run oṣù Ṣàwálì ńlá wáyé àwẹ̀ ọlọ́jọ́ mẹ́ta tí jẹ́ kàdúrà ọgbà tí ń bẹ́ẹ̀ yóò wáyé ní 27 28 29 oṣù Juin tá a wáyé náfìlà ọlọ́dọọdún wa àti wáàsí yóò wáyé lọ́jọ́ ọ̀sẹ̀ ọjọ́ kìíní oṣù keje 1er Juillet 1st of July ní mẹ́rin ìsẹ́gbéyà náà ni aṣọ funfun ní kẹwàá wá kájọjọ sóríire gbígbàdúrà. Téléphone plus 229 97 98 21 60 plus 229 97 98 21 60. Cotonou, Bénin. Bẹ́ẹ̀ni ìlú Kútọ̀nù náà láwa nílẹ̀ olómìnira Benin. Ó wẹ̀ ẹ̀rọ tí àwọn wà káàkiri àgbáńlá ayé ìjọkẹ́ yìí náà lè dá sí ni. Ọ̀gá wa bàbá wa kí ni ń jẹ́ Nurul Fatiha kí là ń ṣe bẹ́ẹ̀. Èdè Lárúbáwá òun ni Nurul Fatiha ntí ń jẹ́ Nuru ní ìmọ́lẹ̀ kí ni Al-Fatiha súra kan odindi Kùránì ni ẹ̀tì ẹ̀jẹ̀ ń pè kí n má sọ pé súra kan odindi Kùránì gangan ní jẹ́ Al-Fatiha ìmọ́lẹ̀ Suratul Fatiha òun la fi gbé ẹgbẹ́ yìí kalẹ̀ èròǹgbà wa tá a ti fi gbé kalẹ̀ náà ni wípé a fẹ́ kí mùsùlùmí ó sáré káàkiri mọ́ ọ̀pọ̀lọpọ̀ la ti rí káàkiri tó yẹ pé àwọn àyè tí ọ̀yá bá mùsùlùmí ńlẹ̀ lẹ́bọ̀ lóògùn ńlẹ̀ àwọn àyè tí ó ń torí kó lè da àádá ilé ayé yìí ká lè rí gbádùn ayé ẹ̀rí mùsùlùmí kan ń jágbára ara káàkiri bẹ́ẹ̀ bàbá gbàgbọ́ yé Ọlọ́run tá a gbàgbọ́ yé Allah nínú ìsìláàmù wa nǹkan pàtàkì ń bẹ́ẹ̀ láti bí àbùkátà á bí àbùkátà tán á tún bójú rẹ̀ Ọlọ́run pàdé àti wá jẹ́ kí a lè rí àwọn ọ̀nà àmọ̀ yìí la fi gbé jọ Nurul Fatiha kalẹ̀ ìyẹn ń jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì ní pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ń bẹ láàyè tí ọ̀tọ̀ sí wọn inú àfọwọ́fà inú àdásínilọ́rùn mùsùlùmí ń bẹ nílé ìwòsàn inú àdásínilọ́rùn àfọwọ́fà mùsùlùmí ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n àwọn àyè míì tí ọ̀tọ̀ à ń bá mùsùlùmí ń bẹ tí wọn ọ̀rọ̀ náà àbáyọ báwa bá wa lọ sáwọn àyè yìí tá a lọ ṣàdúrà fún wọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọdídì àfa ń bẹ lẹ́wọ̀n níjọ́ ọmọ gbọ́ yomi sì ń bọ́ lójú mi àfa àtọ́bẹ̀ lọ́n fẹ́ yàn àfa ni o ọwọ́ àánú yàrá ara rẹ̀ ẹ̀kan wá bá kó bàbá bá bẹ lọ́wọ́n àfẹ́ lọ́ọ̀ dálẹ̀ kan tá a bá dé àwà sọmọ fún yín bàbá sì ṣàdúrà wọ hálùwà wọ́n sì dé lóòótọ́ mílíọ̀nù ni wọ́n gbé wá fún bàbá pé láàrin ọ̀sẹ̀ kan tá a lọ o. n tó yọ nìyí o. ẹ̀rù bà bàbá ẹni ó gbowó tán ti lọ tán bàbá 1 mílíọ̀nù mílíọ̀nù ẹ̀yọ kan ọkàn bàbá kan gbowó lọ kọmísírìà ni pé fúnra rẹ̀ náà ló gbé lọ fúnra rẹ̀ náà ló gbowó lọ kọmísírìà pé tó ẹ dákun ẹ̀yin ọlọ́pàá lu wa mo ṣàdúrà fún yàn láàrin ọ̀sẹ̀ kan o ní tó sì gbé mílíọ̀nù tó gbé wá rẹ̀ o wọ́n ní tọ̀ ṣe é mọ́lé ẹni náà wọ́n mọ́lé rẹ̀ torí pé wọ́n á ṣiṣẹ́ lọ́dọ̀ òun ni wọ́n ní tọ̀ bàbá ẹ jókòó náà já lọ lè wádìí wọ́n padà ṣèwádìí wọ́n rí pé wọ́n lọ jalè ni wọ́n lọ jalè wọ́n ti kówó tó tó bíi 5 mílíọ̀nù bíi 20 mílíọ̀nù lọ́sọ̀rọ̀ níbi tí wọ́n ti
ìlú tí wọ́n ti fọ́ lára ogún mílíọ̀nù ni wọ́n ti wá gbé kan fún bàbá wọ́n ní kí bàbá ó jókòó sọ láti ilé ọlọ́pàá ló ti dára ọgbà ẹ̀wọ̀n kí ọ̀rọ̀ àmọ́ bí wọ́n ti kú wọn ò lè pín in lówó. kábíyèsí Elédùmarè. ẹ dákun irú ẹni bẹ́ẹ̀ kí lọ̀rọ̀ rẹ kù bá. ọlọ́ọ̀ni irú wọn bẹ́ẹ̀ la fi níjọ Nurul Fatiha ara àwọn iṣẹ́ tá à ń ṣe rèé a máa wá ṣàdúrà lọ́dọọdún àní náfìlà kan tá a máa yàn tá a pè ní sọlátù tasbih náfìlà ṣíṣàfọ̀mọ́fọlọ́mù nínú gbogbo náfìlà yìí kò sí ní tá à ń wíjú pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar taba dúró ń tá wí nù taba rúkú ń tá wí nù bàbá tún náà bàbá sùjádà ń tá máa wí náà nù èèyàn wá ní wí lódù kan gẹ́gẹ́ bí Déwálé Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ti sọ ó lè èèyàn ò ní yan náfìlà yìí kí bùkátà rẹ̀ ọmọ bìyà kọ̀rọ̀ rẹ̀ ọmọ lójú àti wá gbé nínú Ramadana pa àyàn náfìlà yìí àánú Ọlọ́run àti kẹ́ rẹ̀ tí ń jẹ́ òjò torí kẹ́ Ọlọ́run ni lára ń tí jẹ́ káyé ọmọ jáyé náà lójó ó sì rọ̀ jálé jáko já Nàìjíríà jálẹ̀ lomẹ̀ já kì í ṣe pé ibi táwa ti ń sin lọ́hùn nìkan kọ́ òjò yìí rọ̀ káàkiri àwárí náfìlà yìí yàn lání pẹ̀lú òkú Ọlọ́run àátún náfìlà yìí yàn nítorí àǹfààní gbogbo àwa mùsùlùmí ká lè jẹ àlùbáríkà rẹ̀ ohun tó mú wa dé iléeṣẹ́ alálùbáríkà yìí àtàwọn èèyàn mi alálùbáríkà tí wọ́n ń bẹ lórí ètò ohun tó mú wa lórí ètò Orísun ẹ ṣeun gan adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba bàbá Ọ̀yọ́ ọdún pé bí ọ̀gá wa ṣe ń tó ń sì ń wọlé gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá àtàwọn tó ń gbọ́ wá lé ń sì ń tẹ̀ wọ́n lọ́rùn ọ̀dà ọ̀gá wa ijó ò láàyàn náà fílà yìí aago mélòó bó o láti yàn án kí ni káwọn èèyàn wo máa mú bọ̀ kí ni kí wọ́n sì máa retí. ẹ ṣeun ẹ kú làákàyè bọ́rọ̀ àwọn táwọn ìṣẹ̀lẹ̀ máa rí náà Ọlọ́run mo bá fi ṣàlékún àbíríkà àtàwọ̀fíkì náà àtàwọ̀fíkì rèé alhamdulillah aṣọ funfun ní logo Nurul Fatiha gbogbo òde wa tá a bá ń ṣe gbogbo bí kíbi ìmọ̀ wù akáwà náà aṣọ funfun ẹni tí ó bá wá ní funfun mọ́sọ́ nínú Ramadan náà àwọn ìṣítí tá a bára wa ṣe torí mi ìṣe wá sí ọmọ kéwù kì í ṣe wá sí àwọn afáàlú ni wá sí àwọn ká bára wa ṣe ṣítí ká ṣe tàọ́dé yàní ká yàn nàná ká ṣíra wa ńlá ká yìí ní táwa máa ṣe mùsùlùmí gbọ́dọ̀ láṣọ funfun nínú ẹrù mùsùlùmí gbọ́dọ̀ ọrùn ká gbọ́ mùsùlùmí pé àwa láṣọ funfun náà àwọn mùsùlùmí tá àwa láṣọ funfun kọ́ lẹ́nu yín tẹ̀sí pé ayé mùsùlùmí ẹ jẹ́ á gbìyànjú ká máa ní ilé bí ìgbà téèyàn ń dẹ́bọ àṣàrà ìlú ní pàápàá ó tọ́ rufiatil aqlam wajafati sọ àti kádàrá kó wa ó ti wà ńlẹ̀ ṣùgbọ́n bí èèyàn bá ń láṣọ funfun lé àṣàrà ìlú gangan yìí fẹ́ wá nu ilé náà pé èèyàn ó ti múra kalẹ̀ ọba ya tí wọ́n fi dì náà ló ti nílé yìí ẹ mọ́ ti ìjà àyàdọ̀ rẹ̀ níìsín ìtumọ̀ lékún ẹ̀mí gígùn tẹ́yìn bá ń fi sàárà kún tá a sì láṣọ funfun lé torí jẹ́ èyí gbogbo wa ká wọṣọ funfun níjọ́ ọ̀sẹ̀ tún làbíjọ́ mẹ́rin yàbí ọ̀sẹ̀ tí ó ń jẹ́ ọ̀sẹ̀ tá a fẹ́ mú yìí náà ní ọjọ́ kìíní oṣù keje the 1st of July premier year èyí tó kọjú sí wa yìí ká wọṣọ funfun láti wá sáàyè tá a máa sábà yan náfìlà yìí ní mẹ́rí Sẹ́gbẹ́yà arrondissement ti Sẹ́gbẹ́yà ní ìlú Kútọ̀nù ibẹ̀ ni ìpàdé yìí ó ti wáyé àwọn àlùfáà wa ṣẹ́ òsọ̀lẹ̀ àjíǹrin bàǹbà jíǹrin láti ìlú Ìlọrin wọ́n ti wá níjọ́ nínú Ramadan láti ṣe wáàsí fún wa ṣùgbọ́n òjò fún wa láàyè láti gbádùn àwọn àlùfáà wa dáadáa wọ́n tí wọ́n á ṣàdéhùn pé inshallah àwọn ń bọ̀ wá tẹ gbogbo mùsùlùmí ìlú Kútọ̀nù lọ́rùn pẹ̀lú àdúrà kan pàtàkì tí wọ́n mú wá fún wa nínú Ramadan tí àǹfààní ò sí láti lè jàlùbáríkà àǹfààní náà èmi padà lọ bá wọn pé kí ni àǹfààní àdúrà yìí wọ́n á fún mi ní khutba náà mọ́lẹ́mì nìkan kọ́ ní máa lò ó bàbá ẹ padà tún wá bá ń fún gbogbo jama Nurul Fatiha lọ́kùnrin wọn lóbìnrin wọn torí dé ìyá àrọ̀ gbogbo àwọn tí wọ́n wá láti ìlú Àlàdà àwọn tí wọ́n wá láti Paraku àwọn tí wọ́n wá láti Boykan àwọn tí wọ́n wá láti Ketu àwọn tí wọ́n wá láti Sakete wa gbogbo àwọn tí wọ́n wá láti Pokia local government nínú Nàìjíríà gbogbo ibi tí atẹ́gùn iléeṣẹ́ wa Ocean FM 88.6 Ocean FM 88.6 nílùú Kútọ̀nù gbogbo àwọn tí wọ́n máa gbọ́ wa nígbà tá a bá ń ṣètò àrọ̀ gbogbo apáta pé kẹsẹ̀ wa ó tètè jọ ká tètè dé kọ́dà báwọn mi balẹ̀ dé sátidé àti bàbá apẹpẹ àga gbogbo ó ti wà ń bẹ̀ ká tètè dé ní sátidé àwa tá a bá wà lọ́nà jíjìn ká lè bá a tètè bẹ̀rẹ̀ láàárọ̀ ọjọ́ ọ̀sẹ̀ títí aago 2 ọ̀sán kọlùkàlùkù ti mọ́nà torí gbogbo àwọn tí wọ́n bá wá láti ọ̀nà jíjìn ó jẹ́ àǹfààní tó gbé wa àǹfààní táwọn fẹ́ kí ìlú Benin ó jẹ́ àlùbáríkà rẹ̀ tó gbé wa wá sí orí ètò ní ọjọ́ tòní. ẹ ṣeun gan ọ̀gá wa gbogbo àwọn tí bá ń bọ̀
kí ni káwọn ọmọ mú bọ̀ kí ni táwọn ó sì bá pàdé. gbogbo àwọn tí ń bọ̀ wá sọ́dọ̀ tí wọ́n bá àti rí lọ́dọọdún àwọn alálùbáríkà aláàánú tí gbé omi pure water tá a fi ṣàlùwàlá wá wọn ó tún kó wá níbi ìbàdí wọn ti kó wá ní tinú ògò ní o ní tinú ké ní o ní toníke rọ́bà tá omi pure water ní tá a fi ṣàlùwàlá ṣùgbọ́n tóun ti bí wọn ó ti kó wá yìí náà kíkó wá náà mú omi pure water tí ìṣàlùwàlá dání àwa ìṣàdúrà tó mi àìṣàdúrà ti ń pa ju pé ká jọ yẹn náà fìlà fọlọ́hún kíkó wá náà wá fẹnu ara rẹ̀ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òde àwọn ìmáàmù ní ké khutba fáwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ khutba mi ló sì wà tó yẹ pé ẹni tí ń ké ní ṣàdúrà fún ara rẹ̀ àwọn oníkéwú tí kéwú yé mo ti ń sọ yìí yóò mọ̀ yá àwọn àfa wípé gbogbo lèmọ́mù mi kò ṣàdúrà fún jàmá lèmọ́mù ń ṣàdúrà fún ara rẹ̀ ẹ̀yin jàmá ẹ̀ tún wọn máa bá lèmọ́mù ṣe àmì ọ̀pọ̀lọpọ̀ alájà ló ti bẹ àdúrà pé ẹ bá ń ké kùránì nílé mi o alájà wà jókòó ní àwọn ẹjọ́kòó láàrin wa báyìí wọ́n jókòó wọn á ké kùránì tán délẹ̀ bám wọn á ní tọ́ á sì khutba ẹ tún fowó khutba kalẹ̀ ó tún fowó khutba kalẹ̀ nígbà tá a fọ́ ọmọ ké khutba ó ní Allahumma zakirni Allahumma alimni minhu ma nasitu gbogbo tí mo bá gbàgbé nínú kùránì ọlọ́run dákun máa fi yé mi ọlọ́run dákun gbọ́lá fún mi èmi tí wọ́n ń sọ̀rọ̀ nítorí kùránì ọlọ́run dákun ràn mí lọ́wọ́ èmi tí wọ́n ń sọ̀rọ̀ nítorí kùránì ẹni tó tún wá bèdè ẹ̀dẹ́ ó tún máa ti àmì ìgbà tí ò yé ní ìgbà tí ò yé lọ́fà nínú jọ Nurul Fatiha kó wá náà ní ọ̀fẹ́ nu ara rẹ̀ ṣàdúrà tí ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ní a lè mọ̀ wá tó ra ara wa ọlọ́run náà sì tún mọ̀ wá ní tí ń do kó wáyọ̀ àfẹnu ara rẹ̀ béèrè nínú ìjọ ni bàbá wí tán àwa kẹ́ khutba lé lórí torí ìdí èyí lẹ́yìn pa àwọ̀ aṣọ funfun ẹ jẹ́ á mú omi tá a fi ṣàlùwàlá dání èyí a sì ti kó nu Ramadan ẹni tó bá mọ̀ pé òun ò lè jókòó dáago bíi 9 àárọ̀ di 2 pọ́n àfi kó wọn jẹ nǹkan kan ẹ̀mú kankan dání tí kò wá náà jẹ tún mú tẹ ní 2 mẹ́ta dání ìtẹ́ kírun náà nígbà tá a bá yan náfìlà kó wa ká mú tá a fi máa kírun lé ká mú dání ìtẹ́ kírun àbẹ́ní tí ó tún gba mùsùlùmí 2 mẹ́ta ńgbà tá kókò bá tó ní tá a sì lè jẹ tèèyàn 2 mẹ́ta ẹ tún mú dání ká fi ṣe sàárà fún ara wa pẹ̀tọ̀ èmi di nǹkan báyìí wá èmi di nǹkan báyìí wá kíkó wọ́n fi panu torí Ramadan sílẹ̀ ká fàánú ká fi bá ara wa nínú ìjọ náà àwọn kàtà ń fẹ́ ní ọ̀sẹ̀ yìí náà sì ni ó ti wọlé dé tán kọlọ́n kọ́ ṣọ́ wa jọjọ́ náà lọ kọlọ́n wa fún wa ní ọjọ́ náà lò bí ti fún wa lò kó àánú ẹ̀ kọ́ ọmọ bá wa gbé ńjọ́ náà kí dùnú ọlọ́run kó sì máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan. àmín àánú ọlọ́run ọba àti ìdùnnú ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan àwọn èèyàn ò fẹ́ pè yín látòtò fẹ́ bẹ́ẹ̀ kan àbí méjì ibo òun ti pè yín sí. gbogbo ẹni tí ó bá fẹ́ pe Alhaji Muhammad Awal Taofik ọmọ kí ó lẹ́yìn àwọn àfa ẹ pè wá lórí 97 tẹ́ bá jẹ́ látọ̀nà jíjìn ẹ fi +229 síwájú ẹ̀yin tẹ́ ń pè wá láti Nàìjíríà àbí láti Lomé ẹ fi +229 síwájú ẹ wá tẹ 97 98 21 60 lédè English +229 97 98 21 60 ní French +229 97 98 21 60. Une fois encore, +229 97 98 21 60. Tíra wa tá a ṣe ìyún gan gbẹnu kókó tá a fi pàdé níjọ́ náà a ṣe tíra kan nínú Ramadan yìí tá a ṣàkójọ àwọn àṣìṣe tá a máa sábà ṣe nínú òun ọ̀pọ̀lọpọ̀ ní máa ń ṣàṣìṣe nínú òun tí ọ̀mọ̀nà tí ó fi tún àṣìṣe yìí ṣe ní fi máa dàbí ìgbà tá à ń ṣàdúrà àdúrà wa ọ̀gbà látara àrùn ló ti bẹ̀rẹ̀ ìrun wa tí ọba pé tọ́lọ́run ọba gbà á níjọ́ tá a bá ní nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run kò ní lè wọlé sétí gbọ́ Ọlọ́run tó ní pé ìta jẹ́ atọ́nà wa síwájú Ọlọ́run tó jẹ́ communication wa láàrin àwa àtọ́lọ́run kò dúró déédéé àwọn àṣìṣe wọ̀nyí ń bẹ nínú tírà tí a ṣe lọ́dún ní fún gbogbo mùsùlùmí bákan náà mádìú nàbí àwọn àfáàlámà tí wọ́n ṣe mádìú àbí Adéwọ̀yìn bó bá ti dàgbò mádìú báyà tí ó ti dàgbò àwọn àfáà àwa ṣe mádìú síbẹ̀ lédè Yorùbá nínú tírà yìí tó yẹ pé lédè Yorùbá bàbá ti ń wí báyìí àmọ́ gbalada ẹni tí ń yin Adéwálé Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà àwọn àṣírí tẹ̀yàn fi wá lu ayé ìrọ̀rùn tá a lè máa ṣe fúnra wa tí ò nípa ńlẹ́lẹ́ aláàfà à ń relé lẹ́bọ̀lógún kan àbí Islam wá dàrú mọ́yàn lọ́wọ́ gbogbo ń táwa náà lè máa wí nílé ibẹ̀ nínú tírà yìí àárẹ̀rà ńjọ́ náà àti tẹ̀sùbá àtà èèyàn náà fìlà tá a fẹ́ yàn níjọ́ náà àárẹ̀ gbogbo ìjọ náà sọ̀rọ̀. tó wọ́n ní ọ̀tọ̀ lẹ́nu ó tó kù lókun gẹ́gẹ́ bí wọ́n ṣe wí òun náà lẹ́tí gbọ́ ìjọ ọ̀sẹ̀ tá a wí gẹ́gẹ́ ni ní mẹ́rin ìṣẹ́gbẹ́yà ó dàbí lójú pé bàbá débẹ̀ láàtàgò 9 àárọ̀ ibẹ̀ ó ti pé bíbá àfi kẹ́yìn náà wá tètè débẹ̀ o kẹ́ ẹ lè bá àráyè tó dáa kẹ́ ẹ mú lẹ́ẹ̀kan sí ẹ bá wọn sọ̀rọ̀ lórí Katofen 17
98 21 60 97 21 60 97 98 21 60 gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa lórí Fatia Ìgbò Alálùyọ ẹ gbọ́ níbẹ̀. Bàbá Ọ̀yọ́ Abíọ́lá Akéwì bá dágbére náà. tó àwa dúpẹ́ lọ́wọ́ Aláwùrábí tó jẹ́ àríṣẹ́ eléyìí ní ìjẹ́fáráyé nítorí ẹni dúpẹ́ ni ó mọ wà nínú ìdẹ̀ra aláìdúpẹ́ ẹ̀dá ni yóò jẹra rẹ̀ níyà. Àgbẹ̀ àwa ṣetán àgbẹ̀ ń roko ìdárò àlùkò ṣetán àlùkò ń roko ìkosùn lékelèké àwa ṣetán ń roko ìlú Ìkẹfùnni ni ayé àwa ṣetán ń relé bàbá tó bí wa lọ́mọ káwa má lọ ìlọ ẹja èyí tó lọ tí ò délẹ̀ omi káwa má lọ ìlọ kọ̀ǹkọ̀ èyí tó lọ tí ò délẹ̀ odò a ti ṣe tòní ká tún ṣe tọjọ́ mi tọmọtọmọ tòun ta ìkú tí ń ṣe baálẹ̀ ọ̀rọ̀. Bàbá Ọ̀yọ́. adúpẹ́ pé òkun pé àwa láà máa wá ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè òun rí lásán. Lórúkọ gbogbo àwọn àtàjọ mẹ́tò wá sí ti gbọ́ yín Olúwaṣe àwọn ọba lọ́la Guillaume Agbókòní Ààrẹ Adéwọ̀nyí Adémi ká tún sọ pé lórí ètò Orísun ìpàdé wa dijọ́ mẹ́jọ.